Naam, jazakumullah khairan. Lórí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn fún àwọn tulab, òun náà ni pé kí wọ́n má kagara láti máa wá ìmọ̀. Even bí ó bá rọrùn fún èèyàn láti gain admission sílẹ̀ Lárúbáwá àti rí ìmọ̀, nǹkan tí Ọlọ́run bá ní kí ó rọrùn púpọ̀ lásìkò tá a wà yìí ni, tíyàn bá ti wà determined. Eléyìí ni ó fẹ́ mú mi ka ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah nípa irú nǹkan báyìí tí àwọn náà fi fáwọn èèyàn ní ìmọ̀ràn. So wọ́n sọ gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú liqa'at Babil Maftu wọn. So eléyìí jẹ́ liqa 235. So wọ́n sọ ń bẹ wọ́n ní talabul ilmi ala 3 darajat. Ìwá ìmọ̀ wọ́n ní ìpele mẹ́ta ló wà. Ad-darajatul ula wa hiya a'laha. Ìpele tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà dẹ̀ ní tó ga jù ń bẹ. An yakhudha min afwa'i shuyukh, òun ni kó gba ìmọ̀ lẹ́nu àwọn àfá. Wa yahdura al-majalis, kó dẹ̀ attend àwọn sittings. Wa hadhi a'laha bila shak. Wọ́n léléyìí òun ló fi ga jù lọ nínú gbogbo àwọn ìpele mẹ́ta yẹn ni. Li'anna al-insan, torí pé èèyàn yata'athar bi nabaratil qawl, yóò máa wà influenced pẹ̀lú tone tí àfá fi ń sọ̀rọ̀, wa infi'alil mudarris, bákan náà reaction àfá tó ń kọ́ ọmọ kéwú ó máa lapa, àbí nǹkan yóò máa lapa lára ọmọ lé kéwú. Wa yafham hasaba dhalik, yóò dẹ̀ máa gbọ́ nǹkan yé through irú nǹkan.